má ṣe gìràgìrà fún ìyẹn ẹnìkan ò láyé ṣùgbọ́n ẹni tàbẹ̀ ó yẹ kó gbọ́ torí pé ẹnìkan ò láyé. ẹnìkan ò láyé ẹnìkan ò láyé ayé ẹ má ṣe gìràgìrà mọ́ra yín mọ́ o àdúpẹ́dúpẹ́ at last sinimá ẹnìkan ò láyé ti bọ́ nínú ìgbòkùnfin àwọn alágbára ilẹ̀ yìí ẹnìkan ò láyé sinimá táwọn olóṣèlú ilẹ̀ yìí wò tí wọ́n láwọn la fi bá wí wọ́n sì fòfin gbé èdè kíákíá àkíyèká kí ló dé torí kókòkò fà kékọ́rí ọba ìlú fàbọyọ Rótìmí lòun ò ní gbà ìrètí dọba ìlú ta ló wà ládé ẹnìkan ò láyé léyìí o ọjọ́ ẹ̀yẹlẹ́wò tẹ́ ẹ bẹ́rìbẹ́rì aṣọ yìí lé ńlẹ̀ ẹnìkan ò láyé léyìí nọ́tíkà ó kílásíkà ìtàn àgbà yamuyamu nínú sinimá ẹnìkan ò láyé ẹnìkan ò láyé. ǹjẹ́ wọ́n pẹ́ kí n máa ń gbádùn ẹ̀yà sọ. àìjá wọ́n mú òfàjẹ́ any day anytime. èmi náà ń gbìyànjú. mo máa ń sọ fáwọn friends mi bí ti bá ti rí ẹ gbogbo problem mi ti solve. èmi gan-an náwó dẹ̀. àwọn agbóra wa pa ni. friends for the past 1 hour tí mo jókòó sí ìbàyìí owó mi ló tún padà dé òun ní kí n kú jókòó ṣé torí eléyìí mi ò máa blame ẹ o gọ̀ fún statement yẹn ìwọ gan gọ̀ ten times tó gọ̀ mi ò blame ẹ náà ọgọ̀ tó máa gọ̀ ni ọwọ́ sẹ́ẹ̀sì ọmọ àbúrò ẹ̀ ló máa ọdún ọkọ káyì máa jì wọ́n náà wọ́n ti pé mi gọ̀ ìwọ gan gọ̀. Kíkẹ́ kí ló máa ń ṣe ẹ náà. ojú ẹ ni mo ń ṣe. àdé kí ẹ kú kí ló ń ṣe ẹ jẹ́ bẹ́ẹ̀ fún lẹ́sìn kí ló ń ṣe ẹ náà èmi tẹ́mi sọ fún ẹ pé kó dóde tọ́ọ̀nù ẹ èmi sọ fún ẹ kó láì nù ni. ṣé ń bọ̀ káyì máa jì kémi dóde tọ́ọ̀ mi ó máa kí àwọn ojú ọkọ tó máa rọkọ máa rọ ìwọ́n tó ń gbé tó ń bá ìtàn tó bá kọlù àfẹ́mi kọ́ ló sọ yẹn. sit up. Don't shoot at me. So, òṣì tó ṣe ni àwọn káwọn àwọn ọmọ onídọ̀tí òṣì tó kọ kiri. Oh Jesus. Of course, kábíyèsí kò lè jẹun. Kábíyèsí kì í lè. Kábíyèsí màmá ọmọdé wọn kábíyèsí kò ní ọmọdé kábíyèsí máa pa èèyàn. Èèyàn kí ayé ògbódò báyìí báyìí. Ayé ògbódò báyìí báyìí kábíyèsí. Ìgbà tèmi jẹ́ kábíyèsí sùúrù. Ayé ògbódò báyìí báyìí. Ayé ògbódò ṣe ti ń gbé láàyè. Ògògó Yínká Quadri Ìrètí Ìyá Rainbow Rótìmí Mákindé Bukky Wright Péjú Ògúnmọ́lá Peter Fátómilọ́lá Jídé Kòsọ́kọ́ Òrìṣàbùnmi Ọlọ́fà Iná. Corporate Pictures 25 Káyọ̀dé street Onípàánù àti 4 Ètìdílé nítumọ̀tà lẹ́kọ̀ọ́ ló ń tà ó. ẹnìkan ò láyé try and see this.